A kú déédéé ìwòyí gbogbo bí yòówù kẹ́tì ní àǹfààní láti máa gbọ́ wa. Orí ìkànnì tí a pè ní ìjìnlẹ̀ náà la wà, níbi tí a yóò ti máa mú ètò wá fún yín ní onírànran. Ọ̀rọ̀ nípa bí ó ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé lápapọ̀. Ní ti àkókò yìí, fọ́nrán èyí tí a mú wá sí ojú móhùnmáwòrán yín òun ní fọ́nrán ìkọlù èyí tí àwọn agbébọn tí wọ́n ṣe sí àwọn awakọ̀ ojú pópó Ayérésíkàbà ìyún ní ìpínlẹ̀ Kogi lánàá òde yìí tí í ṣe ọjọ́ 9 oṣù kọkànlá nínú ọdún tí a wà yìí. Àwọn ọkọ̀ èrò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó tí wọ́n kọjá ní ojú òpópónà Ayéréníkàbà ní ìpínlẹ̀ Kogi ni àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí, bó tilẹ̀ jẹ́ pé àwọn awakọ̀ yìí wọ́n ṣe bẹ́ẹ̀ jàjàbọ́ ní ọwọ́ àwọn agbébọn tí wọn kò jẹ́ kí wọ́n rí ọkọ̀ gbà sílẹ̀ ní ọwọ́ wọn ṣùgbọ́n síbẹ̀ àwọn tí ó ṣe bẹ́ẹ̀ farapa fi ara gba ọta nínú ìkọlù ọ̀hún wọn kò mọ ní kékeré. Kódà ẹnìkan ti ṣe bẹ́ẹ̀ gbé ẹ̀mí mì nínú àwọn tí ó fara gba ọta níbi ìkọlù ọ̀hún. Ní kété tí àwọn awakọ̀ yìí tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ àwọn agbébọn níbi ìṣẹ̀lẹ̀ burúkú èyí tí ó ṣẹlẹ̀ lánàá ọ̀hún, òun ni wọ́n wa ọkọ̀ wọn wọ ilé ìwòsàn ti ìjọba èyí tí ó wà ní ìlú Kàbà láti ṣe ìtọ́jú àwọn tí ó fi ara gba ọta ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú ọ̀hún ni ẹnìkan ti ṣe bẹ́ẹ̀ tí ó gbẹ́mìí mì ní àárín wọn. Bí ẹ kò bá gbàgbé, ẹ yóò rántí pé ní àná òde yìí tí ni àwọn ará Ìsálùyàgbà yùn ní ìpínlẹ̀ Kogi ọ̀hún bákan náà ni wọ́n ṣe wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn pé kí ìjọba jáde síta kí wọ́n ṣàánú àwọn kí wọ́n wá ọ̀nà àti gba àwọn sílẹ̀ ní oko àwọn ajínipa owó èyí tí ó ń ṣe bẹ́ẹ̀ da ìpínlẹ̀ ọ̀hún láàmú. Níbi ìwọ́de tí àwọn ará Ìsálùyàgbà tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ bẹ ìjọba pé kí wọ́n dákun kí wọ́n síjú àánú àwọn wá ọ̀nà láti dènà mọ́ àwọn agbénipa owó yìí kí wọ́n má rí ohun ṣe mọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ̀yin náà wo fọ́nrán èyí tí àwọn ènìyàn ṣe níbi tí wọ́n ti ń ṣe ìwọ́de ọ̀hún ní àná òde yìí tí í ṣe ọjọ́ 9 oṣù kọkànlá inú ọdún tí wọ́n. Ó nígbà tó bá pa wá tán bá. Ṣé àkùnwó àdìsú yàmọ̀ rẹ lọ́mọ rẹ. ṣé they go kill us finish? Ọtí parí kẹ̀tì làfẹ́ o. Imagine. Láyé ìlàfin hàn lùkọ́ kán ọlọ́wọ́ mú wa. Ẹ̀kọ́ igi akókò dẹ́nẹ̀, akó igi akó ní ọwọ́. Ọ̀nà mọ́ pàṣà, ẹ sà. Àpamọ́ sí ní. Ìjọ palára ọmọ mi náà. Ọ̀nà mọ́ pàṣà. Ẹ sà, èyí máa èrè ọlọ́wọ́ mú wa. Ọsítù kẹ kọ̀ mú akéré mọ̀ sí àmọ́ tí ijó tara rẹ̀ abalẹ̀. Tọ̀ ọmọ ẹmọ́ ti yá lú. Ẹmọ́ hàn ló yé. Ẹmọ́ ti yá lú ẹmọ́ hàn ló yé. Tọ̀. Inú àlùsẹ́ mọ ẹmọ́ ti yá ìkíkó òun náà mọ́ ti yá ṣe múlò. Ọmọ ti lágbára ju ẹjọ́ ní gọ́ọ̀mẹ̀ntì ẹmọ́ bá da yín. Ẹmọ́ ká lé. Ọmọ lánà ẹ̀. Kọ́ńtọ̀ ìyá ṣe mọ̀. Outside àti báyìí ní China náà ẹjọ́ ẹ̀dọ́lọ́ ẹmọ́ làgbà ìlẹ́yìn hàn lù. Ìyá ìsèmọ̀ só hín àbẹ́hìyàn. Ìyá ìsèmọ̀ só hín àbẹ́hìyàn. Ó mọ̀ yàn. Tọ̀. Ó mọ̀ yàn àwọn ọmọ arọ̀ ń gbára ilẹ̀. Tọ̀ ẹ mọ́ gbà orúkọ ọmọ máa pa fún. Ṣé ìwà ẹ̀mí? Ẹ fún ẹ̀mí èrè. Àrẹ́dọ̀ ọlọ́pàá náà àfẹ́yàlẹ́ ọlọ́pàá náà kò because my teacher protest ọlọ́pàá náà kámẹ́rà rẹ̀ níwọ̀n ẹ̀jú stop wa. Àní ọ̀tẹ̀jẹ̀ ara yóò ṣiṣẹ́ ra máa ṣe dewé lọ́mọ aláwọ̀ wa. And ẹ̀rúbà wò tẹ́ yarí lánàá ìhà tí sẹ́mọ̀ ọ̀rọ̀ wọ̀ kárí hàn. Àdìmígbà kankan gbogbo ẹ̀sì gbogbo ọ̀dọ̀ náà ìjáde orí kọ̀ọ̀rìn bárù. And ẹ̀ máa rọ aṣọ ra pé ẹni tí mọ̀ ṣẹlẹ̀ ẹ̀ nílànà ìhà ìhà kọ̀ọ̀rìn ìlú ìmọ̀ àtòṣe ìkàs. Now here in Isanlu, the police officers are drinking beer while we are suffering on the road. Yes. How possible is it? How possible is it that they are taking beer and we are actually suffering on the road?
We are actually in their midst now. The police officers, they are here taking beer, and we are suffering. Okay.